powder. It's a powder. No, no, the shadow. Ah. That's that. That's the lewa. Kene. Kokara mo re. Se o ko powder. Àwọn ló tún ṣe nde. Ó bá ṣe short video. We don't know ṣe video la. Yo. Àwọn bá ṣe la máa fún ọ ní ọ̀sẹ̀. Tí ń gbé báàgì alájọ káàkiri o. Ṣé ń gbàjọ ni? Èpò mo ní ó short video. Ìwọ mú fóònù wá tẹ̀. Á kùlẹ̀ ní ọmọ gbàjọ. Owó mélòó? 1, 2, 3, 4, 5. Ó pè é ọ̀kan. À ń ṣe kí ni wọ́n kìkì nìyẹn tọ́lọ̀ pa mẹ̀kánò àbí à ń ṣe ọ̀nà máa fẹ́ recruit náà ni recruitment ẹ ju àwọn ọkọ̀ kúrò ẹ dà wọ́n ẹ̀yin tẹ́ bá ṣe mídíà ẹ wá o àwọn èèyàn kan ti ń lọ wọ́n ti ríṣẹ́ ìjọba ẹ̀yin tẹ́ bá ṣe mídíà ẹ wá èyí tẹ́ kàwé tẹ́ ń wáṣẹ́ ẹ wá o ẹ wá ṣiṣẹ́ lọ́fíìsì o iṣẹ́ ti sú àwọn kan ọmọ tó ń ṣe mọ́ kí n ṣeré o. Má bínú dàrí àwọn èèyàn wá níta fún tìmílẹ́yìn lọ pàdánù kí ni orí ti gbọ́rọ̀ wọ́n ní èèyàn mẹ́rin ló fún wa lówó lánàá ẹnìkan fún wa ní 50,000 níjẹrin ẹnìkan fún wa 100,000 lánàá ẹnìkan fún wa 50,000 láàárọ̀ yìí ẹnìkan fún wa ní 100,000 ní ọ̀sán yìí that is 300,000 naira. So according to what we have said, according to our discussion, according to our discussion, arúgbó àti opó la pè wọ́n máa fún ọ ní ẹsẹ̀ ìsinmi báyìí olú ẹsẹ̀ ẹ bá yín lọ́nà lógo. So according to our discussion, láti máa empower arúgbó àti opó wọ́n máa jẹ́ kẹ́ni nǹkan mọ́nítọ̀ wọn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí wọ́n ń ta bí èso bí àwọn kan wọlé máa ń tà ní àgbàdo ní kóńgò èso bí kílẹ̀ yìí ń tà ògì ẹ̀yin máa ń ta ògì ẹ̀kẹ́dẹ̀ báyà polówó ògì ẹ sọ̀rọ̀ náà ẹ ní fáìbù kankan bẹ́ẹ̀ ń ta ògì ni bẹ́ẹ̀ máa ń polówó ògì wọ́n ju ká kó lẹ́sẹ̀ polówó ògì olóògì ọbẹ̀ ẹ̀dẹ́ olóògì ti dé o ẹ jẹ́ èèyàn wa àwọn diaspora team tí wọ́n rí sí ọ̀rọ̀ àwọn arúgbó àti àwọn opó èmi kọ́ ni mo kó wọn jọ fúnra wọn ni wọ́n sọ pé àwa a fẹ́ máa ran àwọn opó àti arúgbó lọ́wọ́ ní every week. Ó yà mí lẹ́nu lánàá. I was eating yesterday night around 2:10. So the group call popped in. Group call yẹn wọlé sọ́dọ̀ mi wọ́n dẹ̀ ní ṣé mi gbàgbé pé òní ni a dá pé a máa ṣe. Ẹnìkan wá sí church wa lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run kan wá church wa bá ṣe gbọ́ tí mò ń sọ àwọn náà send 100,000 naira. So èyí kan lára àwọn diaspora team náà send 50,000 láti Ìjẹrin. Ẹnìkan send 100 lánàá ẹnìkan send 50 lára that's 200,000. Pẹ̀lú tí ẹnìkan send lé ní 300,000 naira. Wọ́n ní ká máa empower àwọn arúgbó àti opó every week. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀.
inú mi dẹ̀ dùn gan because lẹ́yìn kémi fún ọ lówó oúnjẹ kí fún 2,000 kí fún 1,000 so kò really sí pé màmá ṣe bá maybe 300,000 every week no so mo dẹ̀ gbé Ọlọ́run gangan mo fẹ́ kí àwọn diaspora team so if you love to join the diaspora team that is sent to the aged people and the widow, please kindly come to our WhatsApp and join the team, join the diaspora team. Tí wọ́n rí sí ètò àǹtọ́jú opó, àǹtọ́jú arúgbó. Àwọn ọ̀tọ̀ èmi kọ́ mo kó wọn jọ like I said it earlier. Bá mi ṣe short video tí mo sọ yẹn. So, but that kilo ṣe ṣe bí media nìyẹn. Then take the phone from him. Short video 2 minutes díẹ̀. Orí FM wọ ìní dààmú. Àwọn media jẹrìí bàbá rí kan. Tí ò ní gbéraga ní dẹ̀mọ̀ tó ṣe. So bí èèyàn ṣe ń lọ lè ń tẹ̀lé ìrìn àjò ó jìnà gan. Táǹtì ẹ̀dẹ̀ wà yìí, èèyàn ní láti wà very very careful. Àwọn tí wọ́n ní ká fún ọ lówó yìí, iṣẹ́ ni wọ́n ṣe. At this time around, wọ́n wà ní àkókò winter wọn ní abroad. In fact, àwọn tó ti join team yẹn they are from United States of America. So mo dẹ̀ pé time tí wọ́n wà yìí ó jẹ́ time tí wọ́n wà time òtútù wọn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rí iṣẹ́ lọ àwọn tó dẹ̀ lọ bí iṣẹ́ náà inú òtútù ni wọ́n ti ń lọ. So I want to appreciate that love pé nínú ìnira bí wọ́n tilẹ̀ ń ṣe nǹkan yẹn ní òtútù wọ́n it's not easy owó lélẹ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ lómi bá rí gbogbo tó wà lọ́wọ́ mi at least yóò bẹ̀rẹ̀ nǹkan yẹ òde ní jẹ́ mọ́ wọ́n dẹ̀ send irú owó báyìí pé ká bá wọn pín fún àwọn ènìyàn yìí wọ́n dẹ̀ sọ pé every Wednesday pé bó jẹ́ èèyàn kan bó jẹ́ èèyàn méjì bá ṣe máa ṣe nìyẹn tòní èèyàn mẹ́fà ló máa ká 300,000 sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ 250 náà gbá wọn fẹ́ lọ bá 50 kù mo dẹ̀ ti ní kán arrange tẹ́lẹ̀ ẹ̀ sì bẹ̀rẹ̀ live already mi mo bẹ́ ṣe máa ń ṣe bẹ́yẹn ẹ̀ tí arrange owó pé ẹ̀ bẹ̀rẹ̀ live ẹ̀ mọ̀ bóra ẹ̀ fẹ́ làwà so afẹ́ kó owó ìfún wọn nípa orí ọ̀fẹ́ Jésù afẹ́ kó fún ọmọdé gbọ́ Ọlọ́run gbọ́ pé wọ́n máa fi ṣe nǹkan rí ẹjọ́ inú bàbá wa inú ọmọ wa ẹjọ́ òfin Kristi bẹ̀yìn owó yìí kò wá láti ibi tó rọrùn wọ́n mú lẹ̀lẹ̀ kí wọ́n tó rí owó yìí wọ́n ṣiṣẹ́ wọ́n lójú àgùn lọ òtútù mú wọ́n ṣe kíní kan iṣẹ́ ni wọ́n fa sí òru fa sí àárọ̀ káwọn náà torí $10 $20 $30 $50 yóò dára fún ọdún pẹ̀lú sùn. And number 1 on the list Mr. Peter ni number 1 on the list orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run this is Mr. Peter àti fún mi lówó láìmọye ìgbà mo dé expect pé kẹ́ tún wà nǹkan ṣe please iṣẹ́ ò lè ṣe báyìí máa tẹ́ ń ṣe kí lẹ́ẹ̀fì lè ṣe báyìí. Kí ó tún sí lọ́dọ̀ nílẹ̀ bẹ́ẹ̀ máa rà máa tó kú máa ra kí ní ìbàdàn ní kí máa. This is 50,000 naira. Mọ́mí wa iṣẹ́ wọlé bẹ́ẹ̀ ṣe. Irú ọjà wo? Iyọ̀. Èmi ni ẹ bá sọ̀rọ̀ ẹ má wo. Iyọ̀ àti màgí. Iyọ̀ pẹ̀lú màgí. Iyọ̀ màgí ọṣẹ ń tà tẹ́lẹ̀ ni ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ pẹ̀lú kún ẹ̀dẹ̀ máta but this 50,000 naira mọ́mí wa iṣẹ́ wọ̀nyí ní ṣe ń ta ògì bisikíìtì lómi wọ́n sọ ìbò wa ní báyìí ẹ̀ṣọ́ màmá ẹ̀ṣọ́ ìjọ nítorí Ọlọ́run àwọn èèyàn wa yìí kan tó rówó yìí ó ní tójú wọn rí èmi ọ̀sẹ̀ kan tí mo náà last week tí mo travel abroad mo kó kàtà bọ̀ níwọ̀nba ọ̀sẹ̀ kan bó mo ṣe gbẹ́kọ̀ mo mú kàtà gidi bọ̀ ẹ̀yìn wáyé máa jẹ́ ẹni tó jókòó síbẹ̀ tó tún ń ṣiṣẹ́ ó mo mú kàtà bọ̀ bí mo ṣe ń bọ̀ please ẹjọ́ nítorí Ọlọ́run
ẹ fi ṣiṣẹ́ ni àfi Ọlọ́run bẹ̀yìn ló dára fún yín this 50,000 bàbá kí ni ẹ fi ṣe máa gbé sọ́dọ̀ dára ẹni ìdáná dọ́sìn níta igi ìdáná dọ́sìn dọ́sìn kan 6,000 ó sì máa ń ra 10 dọ́sìn yìí dọ́sìn. dọ́sìn kan 6,000. bẹ́ẹ̀ ni àtúwọ̀ àtúwọ̀ yìí. tẹ̀lé máa ń tà ń bẹ̀ dáadáa. ó ń dà. nígbà tó wó òkú tẹ́lẹ̀ bí ó tó ní Gabriel láì. igi ìdáná dọ́sìn ọgbọ̀n ìṣúṣà ṣẹ́ẹ̀fì ẹ̀fì ta ìjọ torí ọgbà màmá yóò dà fún ẹ máa kílẹ̀ yìí kọ́ máa tà torí ẹ̀yin ò ẹni ìpèníjà ojú kílẹ̀ fẹ́ máa tà báwo ni ọlọ́dọ̀ yìí tó dáa lórí sẹ́ńtì ẹ bá ti ṣe kọ́kẹ́ kọ́kẹ́ bá ti ṣe mí. tí bá plan ta fẹ́ tà nígbà tí bá ti gbọ́ ọmọ mi ló máa. ọmọ yín dà. Mary. máa bọ̀ màmá nípèníjà ojú arúgbó ni wọ́n bẹ̀ tí wọ́n nípèníjà ojú ẹ wá sọ́dọ̀ màmá àǹtí ó yẹ súnmọ́ màmá ẹ dá àǹtí kí ni màmá fẹ́ máa tà àáfẹ́kẹ́ sọ̀rọ̀ sókè o. Ẹ̀yin méjèèjì ebi ẹ níbi tẹ́ ń sùn. Ní àkókò náà. Ilé àkókò ẹ̀ níbi ẹ ṣe kó lọ rẹ́ǹtì lẹ́nu. Ẹ ṣe kó lọ rẹ́ǹtì lẹ́nu 50,000 yìí. Ẹ rí lé 30,000 àbí? Ó ń sun ilé àkókò. Mo ṣe gbọ́ nípa ilé àkókò lè ń sùn. Now this 50,000 wọ́n lè rí lé 30,000 wọ́n lè rún 35 ẹ rí. Báwọn ẹ̀dẹ̀ ṣe ń wò lọ́wọ́ yìí wọ́n lè tó padà fún yín lówó sí i táwọn èèyàn ti jẹ́ bẹ́ẹ̀. Ẹ kílẹ̀ pé. Ó ní màá fi ọ̀rọ̀ ilé tẹ̀ sọ sílẹ̀ ó ṣe pàtàkì wọ́n ti wá ká mọ́bẹ̀ lọ́sẹ̀ tó kọ́ ní January wọ́n ti yọ̀ pé wá ká mọ́ ní èmi àtọmọ́ ní ẹ̀ náà ní àkọ́kọ́ ibi tó ṣe àtò wọn tí àwọn bàtà láti máa tún jẹ. Ẹ gbà 50,000. Ẹ jókòó. Àmín. Amen. Ẹ dàgbò wò ní bàbá. Àmín. Òun ní dùn for the first time ní àgbà náà ti jókòó pẹ̀lú wọn náà wọ nígbà tí mo ti dé. Ẹ lábàá náà ti. Mo lábàá náà ti jókòó pẹ̀lú wọn náà wọn nígbà tí mo ti dé lẹ́yìn. Ní dùn ayọ̀ mi kúnlẹ̀ ní days 5 to 25 ọjọ́ tó nípa inú ayé mi ni ó tún wáyé bírí ó tún ní kàn tí mi ò dérò mi ò tiẹ̀ fẹ́ wá tẹ́lẹ̀ ẹ̀mí yẹn ní kì í sáà wà. Ẹ fẹ́ wá bí lé ni. Kí ni ẹbí nítorí mo ní running stomach ìgbẹ́ ṣe mí so nígbà tí mo ti lọ tọ́lẹ̀ bí ẹ̀mí so ọjọ́ èmi yẹn ṣáà kì í wá kẹ́ni mo forúkọ ọ̀lẹ̀ náà gan mi ò fẹ́ wá ẹ̀mí yẹn náà ṣàlùkù kí n wá ọmọ mi ní ẹjọ́ pé jáde mi bá rí mo ní jẹ́ àlọ́ torí mo pẹ́ kí n tó di mi ò lè pẹ́ bẹ́ẹ̀. Òun ò fẹ́ kẹ́ wálé nìkan. Òun ní kí máa wá gbà tí mo tọ́lẹ̀ pé kí n kọ́ máa lọ dàbí láwọn ní church mo ní jẹ́ ká lọ. Kálẹ̀ wà wálé ni eléyìí ti lọ. Ó ti lọ náà. Sọ pé ó ti lọ lórúkọ ẹ̀. Ó ti lọ nìyẹn. Arúgbó pọ̀ ní ṣọ́ọ̀ṣì akànmẹ́ lómi ni. Àbí? Kò sàmúlò nígbà kan yóò yí tèmi náà màá rà nígbà. Ẹ̀dẹ̀ rí gbà. Màmá ẹ̀ ń káwó yẹn jù kí ló dé ara ti ń ní owó yẹn. Màmá ẹ̀ rà mà ilé máa ṣe mà. Màá. Àgbàdo kóńgò. Àgbàdo tá a máa ń wà nínú kóńgò ni. Àgbàdo kóńgò. Ìwọ ní pè lágbàdo kóńgò. Ṣé 50,000 dẹ̀ máa rí díẹ̀? Nínú díẹ̀ pa o, nítòsí pọ̀. Nítòsí pa o, ọ̀pọ̀ dáadáa ni. Ó yẹ gbà. Ó yẹ ẹnì kọ̀ọ̀kan yẹn ka owó yín. Bí ò bá pé ń bí ibi láti mọ̀, kán lè dá padà fẹ́ tó lọ gbowó. Ẹ̀ka owó yín, ẹjọ́ kẹ́nìkan bá mi ràn wọ́n lọ́wọ́. Àwọn kan wà tí ò mọ bàbá mọ owó kà dáadáa. Ẹ̀ka dáadáa só pé sí òpè só dín àbólé tó bá lé ká lè yọ kúrò ká lọ dá padà bí ò bá pé ká lè wá bá ṣe lọ fún padà. Àyànfẹ́, how are you? Ó kárí.
bó bá pé kádà padà bí ò bá pé 50,000 ló wà lọ́wọ́ wọn ẹ jẹ́ farabalẹ̀ kà fúnra wọn bá gbogbo wọn bá ṣe ń kà. $50,000 one so ẹnìkan tún fún wa 100,000 lẹ́nìí ó wá jẹ́ 300,000 naira. Ẹ̀kọ́ ojú sókè náà kárí ní. Ṣẹ́ǹríkà. Àwọn mẹ́fà ni wọ́n gbà lé ní torí ẹnìkan tó fún wa 100,000 ní church. Wọ́n ṣe gan o. Very good. Ẹ ṣé o. God bless you. Ṣó pé ṣé ti yín pé ẹ́ ó pé ṣó pé Mr. Peter wàásù mọ́mí wàásù pé wàásù ṣe ti yín náà pé ó kù tí màmá ó pé kò pé ó pé sà ó pé sà ó pé mà èmi náà rí bẹ́ẹ̀ ó lágbára àgbàdua ìyẹn dé kókó ẹ gbàdúrà ẹ gbàdúrà ká tó gbàdúrà ẹ bẹ sọ̀rọ̀ ó yẹ ẹ sọ̀rọ̀. mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àjíǹde ẹ̀mí àwọn ọba tó pọ̀ ní pàtàkì ìjọ mọ̀ pé pípé tí dájú ò bá pè mí lẹ́yìn torí dájú mọ̀ mí dáadáa bí gbogbo ọba mọ̀ mí wọn ò bá kọ́kọ́ ṣe sọ́ọ̀rì wípé tí pé ya lọ náà ni jẹjẹ mo gbé báyìí mi jókòó tí mo rọra ń kà ó tí mo sì ń ronú mẹ wípé wọ Ọlọ́run wọ lọmọ bí tó dùn tèmi gbà ó tó bí mo ti ń kà lọ́wọ́ níyà mánú àwọn inú ilé. ta ni ń jẹ bẹ́ẹ̀. ọjọ́ ọ̀rẹ́ mi ni ọmọ ta ọjọ́ kẹni ọmọ tàkà lọ́jà lónìí dákun ó sóore ṣe kíjọba ọmọ kan kọ mọhùn wọn bá fi bínú sọ pé bí wọn bá mú ọmọ lọ kí àárín tèmi pẹ̀lú èèyàn wọn bá tó kájọ wọn bá tó ń ka báyìí ó ní ìdòǹgbọ́n tó wọn sọ èmi bá ní kí n gbọ́ wọn bá fara balẹ̀ o lọ́ba ní ìyá kan nírìn kí gbèrègbèrè ló ní níbo ló ti wá ló ní òun sùdọ̀ ọmọ àwọn obìnrin ọkọ rẹ̀ ìyá ọkọ àtọkọ àtòun wọn wá pa wọ́pọ̀ lédà lórí wọn wá màmá nìsa yìí nínú bóde nínú lédè kàṣà ọkàn ó ní kó ṣe gbọ́.